Hello Sáàkì, mo rí 10 miss call rẹ. Mo fẹ́ ṣèké fún ọ ni. Ọmọ bọ̀dà Kọ́lá tí wọ́n tó òsì rẹ, tí wọ́n sorí gbígbẹ báyìí. Kí ló ṣe wọ́n? Ó mọ̀ pé orí bọ̀dà Kọ́lá gbẹ tí wọ́n fẹ́ nàgọ̀ báyìí. Lọ wo àkáǹtì wọn lórí Facebook. Olórí ibú ni ó ń sọ̀rọ̀, kí ló bú wọn, kí ló wá ṣẹlẹ̀, kí ló ṣẹlẹ̀? Bọ̀dà Kọ́lá náà mọ̀ ló fọ́tò làábù ni wọ́n wá jẹ́ èèyàn gidi. Wọ́n kàn tí ẹ rí fọ́tò wọn ní people you may know lórí Facebook ni. Mo ti fọ́ fún wọn pé ọkùnrin wo ló ń handsome báyìí. Bọ̀dà Kọ́lá ti ṣe gbogbo fọ́tò wọn ní fọ́tò làábù. Wàláhì Sáàkì ọ̀gbádùn. Ṣé torí èké tó wọ́n fẹ́ ṣe fún mi ló fi pè mí 10 miss call? Tó bá jẹ́ pé bí bọ̀dà Kọ́lá ṣe fine nínú fọ́tò làábù ni wọ́n fine ní real life ni. Ìbá ló ti sọkọ nù. Olórí ibú ìwọ ló sọkọ nù. O sáà ti fọ́ fún fọ́tò bọ̀dà Kọ́lá lórí fọ́tò làbù báyìí. Fọ́tò làábù wọn mo fọ́ fún o. Ó sì dànù jọ owó wẹ̀ sí káàdì.